Jehovah, bigger than what people say. You are bigger than what people say. Jehovah, bigger than what people say. Oh, you are mighty. You are marvelous. You are bigger than what people say. Jehovah, bigger than what people say. You are bigger than what people say. Jehovah, bigger than what people say. You are mighty. You are powerful. You are bigger than what people say. Olúwa gba ọpẹ́ wa. Lord, accept our thanksgiving. Orí ọ̀fẹ́ tí a rí gbà láti wà níwájú. The grace we have received this night. Sí ìyìn fún Jésù olùràpadà wá. Ìráyè tó kìkì fẹ́rẹ̀ ká. Ìyìn fún ẹ̀yin áńgẹ́lì ológo. Amen. Torí pé o wáyé nítorí wa. You've come because of us, Ká má bàa wáyé asán. so that we now come in faith. O wá sínú ayé yìí. You come to this world. A dúpẹ́ orí àtìgbàdégbà. We appreciate you all the time. Bí Nàìjíríà ṣe le tó kò gbé wa mì. As Kumbeson, this country Ló is ka have sí never ọ̀gbẹ̀mẹ̀ wa. We have not. Ayé wa ò bàjẹ́. Our life is not spoiled. Torí ìjọba ọ̀sán ẹgbẹ́ ó má bàjẹ́. Because Ọlọ́run ní òjì ó bàjẹ́. God does not allow it to Olúwa be gba spoiled. ọpẹ́ wa. Accept our thanksgiving in the name of Jesus. Olúwa gba ìyẹn wa. Accept our praises in the Fún name of tó ti Jesus. bẹ̀rẹ̀ láàrin wa fún tó tún ṣe lákòókò yìí, Olúwa gba ọpẹ́ wa. Accept our thanksgiving in the name of Torí pé Jesus. gbogbo wa lọ ní ìdáláre, Olúwa gba ọpẹ́ wa. Invitation, accept our thanksgiving in Torí the pé name ó of forin Jesus. tuntun sí gbogbo wa lẹ́nu láti kọ, Olúwa gba ọpẹ́ wa. Accept our thanksgiving. Nítorí pé nínú wọn bá ọjọ́ tó kù tọdún ẹ̀ ó parí nítorí pé oṣù tuntun, Olúwa gba ọpẹ́ We are wa. going to do new things. Accept our thanksgiving. Ọlọ́run ọ̀rọ̀ torí pé ó rán ọ̀rọ̀ rẹ jáde báyìí yóò sì ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, Olúwa gba ọpẹ́ wa. Accept our thanksgiving. Gbogbo ẹni tó sunkún lórí òkè yìí torí pé yóò fayọ̀ padà lọ sílé, Olúwa gba ọpẹ́ wa. Accept our thanksgiving. Nítorí gbogbo ẹni tó ti gbúrò rẹ lórí òkè Ọlọ́run torí pé ó fira rẹ hàn bí Ọlọ́run ò ní yóò padà lọ́wọ́ òfo, Olúwa gba ọpẹ́ wa. Accept our thanksgiving. Gbogbo ẹ̀ṣẹ̀ láyé wa, Olúwa dáríjì wa. Please forgive us. Ọlọ́run ọ̀rọ̀ à ń lọ nínú ọ̀rọ̀ rẹ, Olúwa bá wa sọ̀rọ̀. Speak to us. Láàrin wa ṣe bí ọba. Kí gbogbo ògbógbó jẹ́ ti ìwọ Ọlọ́run. Let all glory Ní be orúkọ unto ti you. Jésù Kristi, In the name Olúwa of wa. Jesus our Lord. Àmín. Amen. Sọ fún ẹnìkejì rẹ pé yóò dára fún mi. Tell your partner, it shall be well with me. It shall be well with me. At the name of Jesus night. Gẹ́gẹ́ bí orúkọ Jésù ní àṣálẹ́ yìí. Bíbélì wípé The Holy Writ says, ní orúkọ ti Jésù Kristi ni kí gbogbo eékún kó máa wólẹ̀. in the name of the Lord Jesus Christ, every knee must bow. Kí gbogbo ahọ́n Every tongue
kó sì máa jẹ́wọ́ pé must be confessed Jésù lolúwa. that Jesus Christ is the Lord. Gbogbo ẹ̀mí tí ń bá yí ẹ figagbága. Every spirit struggling Tó with lòun your ní life. jẹ́ kórúkọ Jésù ò dùn lẹ́nu I do rẹ̀. not want the name of Jesus Christ to be Lórúkọ mentioned. Jésù Kristi kó gbiná In the dànù. name of Jesus, let it be set fire. Gbogbo ẹ̀mí tí ń bá ògo Ọlọ́run figagbága nínú ayé rẹ̀. Every spirit resting against the glory of Gbogbo God in ẹ̀mí your tí ń bá life. ògo Ọlọ́run figagbága nínú ayé ọmọ rẹ̀. Struggling in the name, in the life of your children. Gbogbo ẹ̀mí tí ń bá ògo Ọlọ́run figagbága nínú ayé ìyàwó rẹ̀. Struggling in the life of your spouse. Gbogbo ẹ̀mí tí ń bá Ọlọ́run figagbága nínú ayé ọkọ rẹ̀. Resting against in the life of your Mo sọ ọ́ spouse. gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Ọlọ́run I Olódùmarè. prophesy as the man of Gbogbo God. orú ipá àti agbára bẹ́ẹ̀ lórúkọ Jésù ẹ wólẹ̀. Let them be crumbled in the name of Jesus. Agbára Èṣù dà níbi tí Jésù gbé ń jọba. Agbára Èṣù dà kò sí ó ti wó. Agbára Èṣù dà níbi tí Jésù gbé ń jọba. Agbára Èṣù dà kò sí ó ti wó. Àmín. Amen. Ipá Èṣù lórí ayé rẹ kó dasán. Every power of the enemy Jésù in your life. Olúwa wa. Amen. Weapon of praise. Àwọn ohun ìjà ìyìn. The place of praise is a place for supernatural encounter. Ní ààyè tí ìyìn wà, ó jẹ́ ààyè ibi tó ní agbára So if you are here today, tó bá wà níbí lónìí, you are here for an encounter with your Creator. ó wá láti wá bá Ọlọ́run rẹ, láti ohun tí ó ṣe nínú ayé rẹ láti bá ọ làjà. Wherever people are praising God with a holy heart, Níbi tí ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ti ń yin Ọlọ́run pẹ̀lú ọkàn tó mọ́. wherever people are praising God in faithfulness, Tí ẹ bá ti rí àwọn ènìyàn tí ó ń yin Ọlọ́run pẹ̀lú ọkàn tó tọ́ tàbí òdodo. wherever people are praising God in His fear, Tí ẹ bá rí àwọn ènìyàn tí ó bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run nínú ẹ̀rù rẹ̀. that place is known to be a place of encounter unto the Lord. Irú ìyìn bẹ́ẹ̀ ó ní í ṣe pẹ̀lú ìdojúkọ Ọlọ́run nínú ayé. There is no way you will praise God that you will not have an encounter with Him. Kò sí bí o ṣe máa yin Ọlọ́run tí o tó ní ìfọwọ́kàn Ọlọ́run nínú ayé rẹ̀. I want you to engrave that on your heart that I am here for an encounter. Mo fẹ́ kó dá ọ lójú ní àṣálẹ̀ wípé mo wá síbí ní àṣálẹ̀ pẹ̀lú And the ìfọwọ́kàn Ọlọ́run. encounter you are having today will bring about what is called great turnaround in your life. Ẹ̀yẹ̀ ìfọwọ́kàn Ọlọ́run tí wàá rí á jẹ́ agbára tó máa mú ẹ fò láti lọ sí gíga. Stand to your feet and shout, I will have my great turnaround today. Ìrẹ́ máa ní ìfọwọ́kàn agbára ìbújáde Olódùmarè nínú ayé mi ní I am àṣálẹ̀. leaving this place a new man in the name of Jesus. Ìfẹ̀fẹ́ bí ènìyàn ọ̀tọ̀ lórúkọ Jésù. Go and tell your neighbors, at least 3 persons. Lọ sọ fún àwọn ènìyàn tó dúró tì ọ́ àgàgà bí ènìyàn mẹ́ta. I'm leaving here loaded in the name of Jesus. Ó kúrò nínú gbọ̀ngàn pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ agbára I'm Olódùmarè. leaving this place victoriously in the name of Jesus. Èmi kúrò nínú ìgbẹ̀gẹ́ gẹ́gẹ́ bí ajagunṣẹ́gun lórúkọ Jésù. Prophesy to your own life. Máa sọ àsọtẹ́lẹ̀ tó dára sínú ayé rẹ̀. Say, I am living here a blessed soul Èmi today. kúrò nínú gbọ̀ngàn gẹ́gẹ́ bí alábùkún fún lónìí. Before I leave this place, hold on. Bàbá kí n tó kúrò nínú gbọ̀ngàn yìí. Let my life witness great turnaround. Jẹ́ kí ayé mi kó ní ìfọwọ́kàn tó tóbi láti òkè wá fún rere. Every one of you that are watching me, Gbogbo ẹ̀dá alààyè tó ń wò mí lórí òkè yìí. everything mitigating against your progress, Gbogbo agbára tó ń figagbága pẹ̀lú be ìṣẹ̀lẹ̀ it ìṣẹ̀lẹ̀. spiritual or physical, Èyí náà lè fojú rí tàbí àwọn àjẹkúlẹ̀ be gbogbo. it generational. Ìbá jẹ́ láti ìrandíran wá. I command to them in the name of Jesus, Ó pọ̀ṣẹ́ lónìí lórúkọ the name that is above all other names, Orúkọ tó ju gbogbo that orúkọ. all powers, Ó gbogbo agbára. all kingdoms, Gbogbo ìjọba that is mitigating against your victory, tó fi orí gbé orí pẹ̀lú ìṣẹ́gun
Exodus chapter 15 verse 11. Ẹ jẹ́ kí ẹnìkan kó kà láti inú ìwé Ẹ́xọ́dù orí 15 ẹsẹ̀ 11. Ta ni ó dàbí ìwọ, Olúwa, nínú àwọn alágbára? Ta ni ó dàbí ìwọ, ológo ní mímọ́, ẹlẹ́rù nìyí, tí í ṣe ohun ìyanu? Ìwọ na ọwọ́ ọ̀tún rẹ. It's okay. Our God is fearful in praises. Bàbá wa ti ṣe Ọlọ́run ẹlẹ́rù níyìn ni nínú ìyìn rẹ̀. There is no God like Jehovah. Ẹ lè rí nínú ayé yìí ẹni tó dàbí Ọlọ́run Jehovah. He inhabits the praise of his people. Ó rí wípé nínú ìyìn rẹ̀ ni àwọn ènìyàn rẹ̀ ń If you gbé. are here today, Tó o bá wà níbí ní àṣálẹ́ you yìí, are praising God with us. ó ń yin Ọlọ́run pẹ̀lú wa. What you are telling him is to come into your life. Tó ń sọ ni pé Ọlọ́run bó ṣe tóbi tó wọnú ayé mi. As God is coming into your life today, Ọlọ́run ṣe tóbi tó tó wọnú ayé ní àṣálẹ́ yìí. the enemies that say no way for you, Àwọn ọ̀tá tó dí ọ̀nà mọ́ ọ pé kò sáàyè. every pronouncement against your victory, Gbogbo ọ̀rọ̀ tí ó lè ti sọ tó tako ní tí wọ́n pè ní ìṣẹ́gun nínú ayé rẹ̀. all pronouncement against your breakthrough, Gbogbo ọ̀rọ̀ òdì tí wọ́n ti sọ nípa àṣeyọrí Today, lónìí. I declare them dead. Mo sọ fún wọn, mo dájọ́ ikú fún I wọn. declare all of them dead. Gbogbo wọn ni mo dá ọjọ́ ikú. In the name of Jesus. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. A place of praise is a place of encounter. Ààyè ibi tí ìyìn bá wà, ó jẹ́ ààyè níbi tí ìfọwọ́sowọ́pọ̀ àwọn ogun ọ̀run ti ń Wherever you praise him, Nígbàkigbà tí o bá bẹ̀rẹ̀ sí í yìn, he become fearful to your enemies. á wá di kò ṣeé mú Through fún ààrẹ. his manifestation in praises. Nípa ìbújáde agbára ìyìn tó ń jáde láti òkè wá. And I want you to know this today before we continue in praising God. Lónìí mo fẹ́ kó o mọ̀ ká tó tẹ̀síwájú láti máa yin Ọlọ́run. Wherever God inhabits, Níbi tí wherever he inhabits, ìnàbí mi tó mú gbé, ẹni tí Ọlọ́run ń gbé, he glorifies. ògo kúnnú bẹ̀. If you praise him very well today, Tó o bá lè yìn dáadáa, he will come into your life. yóò wọnú ayé rẹ. Before you know it, Kó tó dà mọ̀, your life will be glorified. ayé rẹ á ti ṣe lógo. So I want you to open up your heart as we are praising God here Bí today. a ó ṣe máa yin Ọlọ́run lónìí, mo fẹ́ kí o ṣí ọkàn rẹ payá. One of the weapons validated by God Ìkan nínú ohun ìjà tí Ọlọ́run pèsè rẹ̀ sílẹ̀. that guarantees your victory Tó jẹ́ kó o dàmọ̀, tí ó jẹ́ kó o mọ̀ nípa ìṣẹ́gun rẹ̀. in any spiritual warfare Nínú gbogbo ohun tá ń pè ní ìjàkadì nínú is ẹ̀mí, praises. ohun tó lágbára òun ni ìyìn. If you can praise God, Tó o bá lè yin Ọlọ́run, your victory is guaranteed in the warfare of life. ìṣẹ́gun rẹ̀ dájú nínú ogun tí ń jà ènìyàn nínú ayé. If you search your Bible very well, Tó o bá wo Bíbélì rẹ dáradára, no one in the Bible that praises God failed to fulfill purpose of destiny. kò sí ẹni náà tó ń yin Ọlọ́run tó bá ìjákulẹ̀ pàdé nínú àyànmọ́ ẹ̀. Praise is a spiritual weapon. Ìyìn ó jẹ́ ohun ìjà tó lágbára. The power of praises in spiritual warfare Agbára ìyìn nínú ogun jíjà. is well revealed in the life of some people in the Bible. Àlọ́ lè rí kà nínú Bíbélì tó wà nínú Bíbélì tá a lè rí kà níbẹ̀. If you go to the book of 2 Chronicles chapter 20, Tá a bá lọ sínú ìwé Króníkà kejì orí ogún. let somebody quickly open to that. Let's Ìwé Króníkà kejì orí ogún. I want us to establish that it's a Mo very fẹ́ kí a fẹsẹ̀ rẹ̀ powerful múlẹ̀. spiritual weapon when you are talking about Àwọn ìjà ogun tí ìyìn ní í ṣe orí ogún. 2 Chronicles chapter 20, read from verse 20. Ẹ kà á láti Wọ́n sì ẹsẹ̀ ogún dìde wá. ní kùtùkùtù òwúrọ̀. Wọ́n sì jáde lọ sí aginjù Tekoa. Bí wọ́n sì ti ń jáde lọ, Jèhóṣáfátì dúró. Ó sì wí pé, ẹ gbọ́ tèmi, ẹ̀yin ará Júdà, àti ẹ̀yin olùgbé Jerúsálẹ́mù. Ẹ gbọ́ Olúwa Ọlọ́run yín gbọ́. Bẹ́ẹ̀ ni a ó fi ẹsẹ̀ yín múlẹ̀. Yes. Ẹ gba àwọn wòlíì rẹ̀ gbọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ò ṣe rere. Ó sì bá àwọn ènìyàn náà gbèrò. Ó yan àwọn akọrin sí Olúwa tí yóò máa yin ẹwà ìwà mímọ́ bí wọ́n ti ń jáde lọ níwájú ogun náà àti láti máa wí pé ẹ̀yin Olúwa Ẹ̀yin Olúwa. nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Nítorí kí ni o? For his mercy endureth
wọ́n bẹ̀rẹ̀ sí í kọrin láti àti sí ìyìn Olúwa yan ogun ẹ̀yìn sí àwọn ọmọ Ámónì, Móábù àti àwọn ará Sẹ́írì. Ìsìnà. Ìgbà tí wọ́n yìn. When they were pressing him, Wọn kò pọn dání, wọn kò they were with no ammunition or machineries. And God swung into action. Ọlọ́run wá bọ́ sí ojú iṣẹ́ gan. Ó yan ogun ẹ̀yìn tí àwọn ọ̀tá wọn. He fought them even suddenly. He gave them sudden attack. There are some things God will do, nobody can question him. Ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan ni Ọlọ́run lè ṣe tí ó kò sí ẹ̀dá alààyè tó dé nílé. Èèyàn ń kọrin ogun dẹ̀ ń ṣẹ́. They were singing and the battle is being won. Read a little bit. Ẹ kà á síwájú sí. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í kọrin àti sí ìyìn Olúwa yan ogun ẹ̀yìn sí àwọn ọmọ Ámónì, Móábù àti àwọn ará òkè Sẹ́írì tí ó wá sí Júdà, a sì kọlù wọ́n. Àwọn Ámónì àti Móábù sì dìde sí àwọn tí ń gbé òkè Sẹ́írì láti pa àti láti parun túútúú. They killed themselves, they destroyed themselves. Can you see that praises is a powerful weapon? Tẹ́lẹ̀ lè rí báyìí wípé ìyìn jẹ́ To achieve victory. irinṣẹ́ tó lágbára láti ṣẹ́gun. In the warfare of life. Nínú àwọn ìjà, láwọn ìjà tó gbóná kankan nínú ayé. Yes. Nígbà tí wọ́n sì pa àwọn tí ń gbé òkè Sẹ́írì run tán, ẹnì kìíní ń ṣe ìrànlọ́wọ́ láti run ẹnì kejì. Wọ́n kọ́kọ́ àwọn méjì dojú kọ orílẹ̀-èdè kan wọ́n pa wọ́n. The two nations face one nation. Àwọn méjì yẹn wọ́n tún ra àwọn lọ́wọ́ láti pa and they were wọ́n. helping themselves to kill themselves. Through the power of praise. Nípa agbára yìí. Can you see how powerful this weapon is? Jẹ́ ẹ lè rí bí ohun ìjà bó ṣe lágbára tó. Praises. Ìyìn. Tell somebody that is sitting beside you that as from today, Sọ fún ẹnìkan tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ pé láti òní lọ. learn how to praise God. Learn how to praise Kọ́ bí God. a ṣe ń yin Ọlọ́run. If you want to create confusion in the camp of your enemies, Bọ́ ọ bá fẹ́ mú dàrúdàpọ̀ wá níbi pápá ogun àwọn ọ̀tá rẹ tí wọ́n kóra wọn jọ pọ̀ sí. just go into praises Jọ̀wọ́ bẹ̀rẹ̀ sí máa yin Ọlọ́run. unto the Lord. Bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run. Wonders in praises. Àwọn ìyanu tó ń bẹ nínú ìyìn. When you praise Him, Nígbà tó o bá ń yin Ọlọ́run. He lifts you above your enemies. Á gbé ọ ga ju àwọn ọ̀tá rẹ lọ. Even your enemies knows that immediately you swung into action in praising God. Ọ̀tá rẹ gan-an nígbà tó bá rí i pé o ti bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run torí pé o ti wà lójú iṣẹ́. God will fully come onto your side. Ọlọ́run yóò wá máa jà fún ẹ. It causes God to focus on you. Tó o bá ti yin Ọlọ́run, Ọlọ́run fúnra rẹ̀ yóò wá dojú kọ ọ́ lọ́nà tó dáa ni o. He will focus on you to grant you victory Á dojú kọ ẹ́ láti fún ẹ ní ìṣẹ́gun lórí gbogbo in the spiritual battles of life. ní gbogbo ogun ayé tó dojú kọ ọ́. Praises breaks chains Ìyìn ó máa ń mú ìyípadà ọ̀tun bá ènìyàn ni. and open doors. Ó sì máa ń ṣí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn tó ti tì. That is the typical example of what happened to Paul and Silas. Àpẹẹrẹ tó dára gan lélẹ́yìn nípa ayé Silas àti Apostle Paul. They were just praising God in the book of Acts chapter 16. Nínú iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹfà wọ́n yin Ọlọ́run. 16 ẹsẹ̀ They ìkẹrìndínlógún. were just praising God. Wọ́n kàn yin Ọlọ́run ni. And the chain broke. A rí wípé àwọn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ó kán. And the door of the prison opened. Ilẹ̀kùn idẹ ó sì yanu sílẹ̀ gbaragada. The Bible says there was an earthquake. Bíbélì wípé mìmímì nínú ilẹ̀. It means when you praise Ó God, túmọ̀ sí pé màtí o bá yin Ọlọ́run. the presence of God will descend mightily. Ìwàláyé Ọlọ́run yóò sọ̀kalẹ̀ láti inú àwọn ọ̀run wá sínú ayé. If you don't know how to praise Tó God, o bá gọ̀ tó o mọ bí wọ́n ṣe ń yin ẹni tó dáa ẹ̀. you are missing a lot. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló ń pàdánù. One of the key of victory in life
ìkan nínú kọ́kọ́rọ́ ìṣẹ́gun nínú ayé ènìyàn. is praises. Ó ní ìyìn. The prison where they were kept. Nínú túbú tí wọ́n gbé àwọn Silas àti Paul tí wọ́n dè wọ́n mọ́. Even somebody said in one of the message I had, this one sermon, he said, even at the noon. Bíbélì nínú ọ̀rọ̀ Ọlọ́run kan tí mo gbọ́ láìpẹ́ wọ́n sọ pé nígbà tó di ọwọ́ ọ̀sán gan. The place was dark. A rí wípé lọ́wọ́ ọ̀sán ó sì di òkùnkùn bolẹ̀ biribiri. When they were in prison. Àwọn eléyìí wọ́n wà nínú túbú. But by the power in praises. Nítorí agbára tó ń bẹ nínú yìí. Everything that devil uses to capture them. Ohun gbogbo tó jẹ́ irinṣẹ́ òkùnkùn tó fi mú wọn gádígádí. Become useless. Gbogbo rẹ̀ ó jẹ́ òtúbáńtẹ́. They become an ineffective weapon. Kò lágbára irinṣẹ́ yẹn di aláìlágbára lórí wọn. The chain. Gbogbo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ó já dànù. Door open without using any key. Ilẹ̀kùn sì ń ṣí fúnra ẹ̀ láì lo kọ́kọ́rọ́. Even those people that guide them. Ó gbọ́ àwọn tó ń ṣọ́ wọn gan-an tí ń ranjú mọ́ wọn. They were dumbfounded. Gbogbo wọn ẹnu yà wọ́n. And they can see God in Paul and Silas' life. Wọ́n wá rí Ọlọ́run nínú ayé Paul àti Silas. And they bow unto their Lord. Wọ́n tẹríba fún ẹni tó dá wọn. If you know how to praise God, Tó o bá mọ bí wọ́n ṣe ń yan Ọlọ́run. your enemy will surely come to you and bow that we have made a mistake. Àwọn ọ̀tá rẹ tó ti ń lépa rẹ tí wọn ò rí ẹ mú, wọ́n wá tẹríbalẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí yan Ọlọ́run nípa rẹ̀. It's a very sure weapon. Ó jẹ́ irinṣẹ́ tó lágbára. It's a powerful weapon. Irinṣẹ́ tó le koko tó lágbára. If you are the type that used to see Baba Adeboye when Baba Adeboye is ministering. Tó bá jẹ́ ẹnìkan tó máa ń ṣàkíyèsí Bàbá Adébóyè nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í yan Ọlọ́run. Baba loved praising and worshiping God. Bàbá wọn nífẹ̀ẹ́ láti máa yan Ọlọ́run kí wọ́n sì máa gókìkí ẹ̀. There was a day Baba said something. Ọjọ́ kan wà tí bàbá wí nǹkan kan wípé. That they were in, I think, one seminar. Nínú ìdánilẹ́kọ̀ọ́ kan ni wọ́n wà nígbà náà. It was a gathering of ministers of God. Ó jẹ́ ìpéjọpọ̀ gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run. As Baba was worshiping God, Bí bàbá ṣe bẹ̀rẹ̀ sí í yan Ọlọ́run tí wọ́n ń sin another Ọlọ́run. man of God came in Ìránṣẹ́ Ọlọ́run kan wọlé. and he was greeting Baba. Ó bẹ̀rẹ̀ sí í kí bàbá. Baba refused to answer him Bàbá ò tiẹ̀ ṣe bí ẹni pé àwọn gbọ́. because he was in the presence of his maker. Nítorí wípé wọ́n ti wà níwájú ẹni tó dá wọn. That is how God wants you to be praising him. Bí Ọlọ́run ṣe fẹ́ kó o máa yin òun gan-an nìyẹn. With totality of your heart. Pé gbogbo ọkàn rẹ, gbogbo ara rẹ, gbogbo ẹ̀mí rẹ. With 100% depending on him. Pé gbogbo ayé rẹ pátá kó o gbélé láyà. If you praise him, Tó o bá yin Ọlọ́run. it's like you are telling him that God, Àwọn dàbí ẹni pé wọ́n sọ fún Ọlọ́run pé Ọlọ́run. as big as you are, Mo ṣe tóbi tó nínú àwọn ọ̀run. some people never give you reference. Àwọn kan wà tí wọ́n bọ̀wọ̀ fún Ọlọ́run. But I know Ṣùgbọ́n èmi mọ̀ you are more than what I think. ìwọ ju ohun tí mo lérò lọ. And by doing so, Tó bá ń ṣe eléyìí, God will come into your life. Ọlọ́run yóò wá sínú ayé rẹ. Praises will lift your spirit. Eléyìí yóò ru ẹ̀mí rẹ sókè. Ìyìn. It will cause God to come down. Á mú kí Ọlọ́run kó sọ̀kalẹ̀ kó rẹ ara rẹ̀ sílẹ̀. And where God is, Níbi tí Ọlọ́run bá wà. where his presence is, Níbi tí ìwàláyé rẹ̀ bá wà. victory is guaranteed. Ìṣẹ́gun ó dájú. Breakthrough is guaranteed. Àṣeyọrí àlùyọ ó dájú. Healing is guaranteed. Ìwòsàn ó dájú. Why will you not be praising him? Kí ló dé tó ní wàá máa yin Ọlọ́run? Make it as daily responsibility. Kó o wá rí bí ohun tí kò yẹ kó o má ṣe lójúmọ́. You know, I told you last year that make it a point of duty to be praising God. Mo sọ fún ọ ní ọdún tó kọjá wípé sọ di iṣẹ́ ní pàtó láti máa yin Ọlọ́run lójú ọjọ́ gbogbo ọjọ́ ayé rẹ̀. Where there is presence of God, Níbi tí ìwàláyé Ọlọ́run bá wà, there is liberty. ìtúsílẹ̀ wà níbẹ̀. Òmìnira ń bẹ níbẹ̀. Òmìnira ń bẹ níbẹ̀.
The help you seek for is there. Ìrànlọ́wọ́ ó ń bẹ níbẹ̀. The miracle you need is there. Àwọn iṣẹ́ ìyanu tó o nílò ó ń bẹ níbẹ̀. But I want every one of us to listen to this. Mo fẹ́ kí gbogbo ènìyàn tó wà lábẹ́ ìgbàgbọ́ yẹn kó gbọ́ eléyìí o. Because this night is a special night. Alẹ́ yìí ó jẹ́ alẹ́ àṣálẹ́ tó yàtọ̀. But I don't want your coming here to be in vain. Nǹkan fẹ́ kó gìrì wá bí kò wá lọ́wọ́ òfo kó padà lọ́wọ́ òfo. I want you to know that whatsoever you are doing in sin, Mo fẹ́ kó o mọ̀ dájú pé nǹkan tó o bá ṣe ní tó jọmọ́ ẹ̀ṣẹ̀. whatever you are doing in sin, Ní tó o bá ṣe nínú ẹ̀ṣẹ̀. it won't head up successful. Kò lè mú kó o ṣàṣeyọrí o. O lè ṣàṣeyọrí níbẹ̀. Whatever you are doing in sin Nǹkan tó o bá ṣe nínú ẹ̀ṣẹ̀ can never be fruitful, kò lè léso can àṣedànù. never be profitable. Kò lè lérè àṣedànù ní. Even if you are praising him in sin, Ọ̀bá àwọn ẹyin Ọlọ́run kan nínú ẹ̀ṣẹ̀. don't think you can be, you can have access to all these goodies. I'm trying to tell you that you can achieve two places. Àgọ́mọ́ rò pé gbogbo àwọn nǹkan tó dára o lè rí gbà tó bá wà nínú ẹ̀ṣẹ̀ nípa yíyan Ọlọ́run èèwọ̀. Romans chapter 6 verses, let's read from verse 1. Ìwé Róòmù orí kẹfà láti ẹsẹ̀ ìkíní. There are great promises today, Àwọn ìlérí kan ó wà ńbẹ̀ lónìí. but I don't want you to come here and live in vain. Mi ò fẹ́ kó o wá síbí yìí kó o sì padà lọ́wọ́ òfo. Don't praise him in sin. Má yin Ọlọ́run nínú ẹ̀ṣẹ̀. Don't pray unto him in sin. Má máa yìn nínú ẹ̀ṣẹ̀. Don't give in sin. Má máa fi ìfifúnnifúnni nínú ẹ̀ṣẹ̀. Whatsoever you are doing in sin Ohunkóhun tó o bá ń ṣe nínú ẹ̀ṣẹ̀. may not bring about the expected result. O ò lè ṣàṣeyọrí kó o rí rìsọ́ọ̀sì tó dá ń bẹ̀. So let your orientation change today. Jẹ́ kí àwọn ohun tó o fẹ́ ṣe lónìí àti àwọn ohun tó o fẹ́ dáwọ́lé. No jẹ́ kó yí matter padà. whom you are, Bó ti wù kó o jẹ́ tàbí irú èèyàn tó ń jẹ́. the sin in your life, Ẹ̀ṣẹ̀ nínú ayé rẹ. the life of sin you are living, Ìhà ayé ẹ̀ṣẹ̀ tó ń gbé. will always discourage God to swing into action in your life. A kó Ọlọ́run papá mọ́ra láti ṣiṣẹ́ ìyá nínú ayé rẹ ni. No. Whatsoever you are doing, Ohunkóhun tí o bá ń ṣe lọ́wọ́ we disallow God kò ní fún Ọlọ́run láyè to swing into action. láti ṣe ohun tó yẹ kó ṣe. Whenever you cry unto him for anything, Ọba àmọ́ sunkún bí egbére kó o máa wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀. Romans 6:1. Ìwé Róòmù ọ̀sẹ̀ orí kẹfà. Ǹjẹ́ àwa wà ti wí kí o wá jókòó nínú ẹ̀ṣẹ̀ kí oore ọ̀fẹ́ kí o lè máa pọ̀ sí i kí a má rí àwọn ẹni tí ó ti kú sí It's ẹ̀ṣẹ̀. okay, it's okay. It's Yorùbá. It's Yoruba. Okay. Hallelujah. Hallelujah. Read English for me, please. What shall we say then? Uh-huh. Shall we continue in sin that grace may abound? It is impossible. Kò ṣeé ṣe. That is what we want to settle now. Ohun tí a fẹ́ yanjú lálẹ́ ìlélẹ́yìí o. If you are here today, Tó o bá wà níbí ní àṣálẹ́ yìí, you still live in sin, o sì tún ń gbé inú ẹ̀ṣẹ̀ síbẹ̀, and you want miracle. o sì ń fẹ́ṣẹ̀ ìyanu. The miracle you are seeking for in sin will become a marriage. Iṣẹ́ ìyanu tó ń wá nínú ẹ̀ṣẹ̀ ó dàbí nǹkan tó fẹ́ jọ nǹkan tẹ́pẹ́ kò nítumọ̀ tẹ́yí kan máa wọ̀ lọ́kàn tó jẹ́ original ṣùgbọ́n fake ni. If you are here today, Tó o bá wà níbí ní àṣálẹ́ yìí, it is only the living that can praise God and achieve success. àwọn alààyè ló lè yin Ọlọ́run kí wọ́n sì ṣàṣeyọrí láyé. And what will make you to be a living soul is Jesus Christ. Ohun tó lè sọ di alààyè ọkàn ò ní Jésù. That Jesus Christ in your life is the hope of glory. Jésù nínú ayé rẹ ó ní ìrètí ògo. It will make you a living soul. Á sọ di alààyè ọkàn. But without Jesus in your life, Láìsí Jésù nínú ayé rẹ, there is nothing you can achieve. o ò lè ṣàṣeyọrí. There are some things that God promised me about this program. Àwọn nǹkan kan wà tí Ọlọ́run tó ṣèlérí fún mi lórí ètò tó ń lọ lọ́wọ́ yìí. But I don't want your situation to be like person they gave a basket to go to river to go and fetch water. Mi ò fẹ́ kí ayé ẹ dàbí ẹni tí wọ́n fún ní apẹ̀rẹ̀ tó lọ sí odò láti lọ pọnmi. Do you think such a person
will achieve anything? So rò wípé ẹni tó bí apẹ̀rẹ̀ lọ láti lọ pọnmi só lè rí nǹkan mú bọ̀. Answer me. Dá mi lóhùn. Sẹ́ni èyàn lè mú àpẹẹrẹ lọ sí odò kó pọn omi bọ̀ wálé. Can somebody take the basket to the river? I don't want your own to be like that. Mi ò fẹ́ kí ayé rẹ kó rí bẹ́ẹ̀. So if you are here today Bó o bá wà níbí ní àṣálẹ́ yìí. and you have not received Jesus Christ into your life Ó and tí your ìgbà personal Jésù sínú Savior, ayé rẹ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ. I want everybody to be on his or her feet. Mo fẹ́ kí gbogbo ènìyàn alààyè ọkàn kó wà lórí ìdúró ẹ̀. Let everybody be on his or her feet. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo alààyè ọkàn kó wà lórí ẹsẹ̀. You want to see all those benefits of praises manifesting in your life. A fẹ́ rí àwọn àǹfààní tí ó máa jẹyọ nínú ayé wa tàbí nínú ayé rẹ. You want God to do that which he can do in the life of those people that are praising him. Ó fẹ́ kí Ọlọ́run kó ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe nínú ayé àwọn tó bá ń yìn. You need to surrender your life to Jesus. O gbọ́dọ̀ fàyè rẹ jìn fún Jésù ní àárọ̀ yìí. And after that, Lẹ́yìn eléyìí, we are going to the second section. a wá lọ sí ipa kejì. And I'm assuring you of this today. Lónìí mo fi ń dá yín lójú pé As the Lord God Almighty lives, bí Ọlọ́run ṣe wà láàyè, ò ní rógun yẹn mọ́. you will see that battle no more. Gbogbo tí ń gbomi jẹ́ lójú rẹ̀ yẹn, Anything that cause your tears, ò ní rí mọ́. you will see it no more. Ẹ jẹ́ kí kálukú wa kó di ojú rẹ̀. Please let every man or his If you are here today, ó wà níbí ní àṣálẹ́ yìí. you have not surrendered your life to O tí Jesus. ìfàyè rẹ jì fún Jésù. I will be counting 1 to 10. Màá ka òǹkà láti òǹkà kìíní dé ìkẹwàá. You will come forward. Wàá bọ́ síwájú. I will pray with you. Màá gbàdúrà pẹ̀lú rẹ And by His grace, nípa oore ọ̀fẹ́ rẹ̀. you will be given an opportunity to request for something from God. Fún ọ ní àǹfààní láti béèrè tó o bá fẹ́ lọ́wọ́ Ọlọ́run. And I'm assuring you that God will do that in your Mo life. sì fi dá ọ lójú wípé Ọlọ́run máa ṣe fún ọ ní So if you are àṣálẹ́. here today, Tó bá wà níbí you want lónìí, to give your life to mo Jesus, fẹ́ fi ayé rẹ fún Kristi I want Jésù. you to begin to come Mo forward. fẹ́ kó o máa jáde bọ̀ síwájú Wherever báyìí. you are, Níbikíbi tó o bá wà, take a step of faith. dé ìgbésẹ̀ ìgbàgbọ́. I will be counting 1 to 10. Màá ka òǹkà láti ìkíní dé ìkẹwàá. You don't need to think about your friend before you O come. ò nílò láti máa wo ọ̀rẹ́ rẹ kan kó tó lè jáde. When you surrender your life to Jesus, Tó o bá fi ayé rẹ jì fún Jésù, and Jesus begin to do something new in your life, tí Jésù bẹ̀rẹ̀ sí ṣe ohun tuntun nínú ayé your rẹ, friend will join you in serving Jesus. ọ̀rẹ́ rẹ gan yóò darapọ̀ láti máa sin So Jésù. if you are here, you want to surrender your life to Tó o Jesus, bá wà níbí lónìí, o fẹ́ fi ayé rẹ fún you want Jésù. to give your life to O Jesus, fẹ́ fi ayé rẹ fún I Jésù. want you to begin to come Mo down. fẹ́ kó o máa jáde bọ̀ síwájú. Come to this place. Máa bọ̀ jáde síwájú báyìí. 1, Màá ka òǹkà láti ìkíní dé ìkẹwàá. wọ́n ti jú. Don't feel shy. 1, Yes. 2, 2, èjì, 3, ẹ̀ta, 4, ẹ̀rin, 5. àrún. Listen to me. Gbọ́. Ìwọ tó o bá mọ ìbẹ̀rẹ̀ ayé mi, ọmọ ìpò nílò Jésù. If you know about my life, you will know that you know Jesus. Ẹni tó lè tún ìtàn ayé ẹ̀kọ́ ni mò ń sọ̀rọ̀ He is the nípa ẹ̀. one that can rewrite the story of your life. Ẹni tó tí ò ní jẹ́ kó forí gbé ìlà àti ìgbò àti làálàá. Is the Ibi one tán ìyá rẹ bàbá rẹ That jìyà will dé. never allow you to experience what your parents has ever experienced. 6, 6, ìkẹfà, 7, èje, 8, ẹ̀jọ, 9, ẹ̀sán, 10. ẹ̀wá. Move closer to me. Ẹ sún síwájú sọ́dọ̀ mi. Thank you, Jesus. I want every one of you outside there. Mo fẹ́ kí gbogbo yín tó wà níwájú yìí.
Ìwọ tó wà nínú agbo yẹn tó ti gba Jésù sáyé rẹ. If you are in the gathering there and you are yet to accept Jesus Christ into Mo your ń sọ life, Yorùbá kó mọ̀ sọ pé bó ti ń sọ ní mi ò gbọ́. saying this in Yoruba so that we will be able to comprehend Ẹni tí ń sògbé fọ tí ń sọ òye mi ẹnu mi mo fi ń sọ directly. Ìwọ tó wà níbẹ̀ yẹn tó ní Jésù láyé If you rẹ. are there and you are yet to accept Jesus into your life, Jáde síta. come out right now. Ẹ̀yin tẹ́ ẹ wà lórí ìjókòó. Those that are still sitting down over there, Ẹ bá mi nawọ́ sí àwọn èèyàn yìí. please stretch forth your hand to these people at the podium. Ẹ bá mi gbàdúrà fún wọn. They had me to pray for them, Wípé kí Olúwa kó dì wọ́n mú. that God should uphold them, Ìgbàlà wọn kó di àṣepé. that their salvation will be Wọ́n ti gbé perfect. gbèsè They ìgbàgbọ́. have taken the step of faith. Ọlọ́run fàánú rẹ gbà wọ́n sí àṣepé sí ìgbàlà wọn bá gbàdúrà fún àdúrà. Father, in the name of Jesus, Lord, we are committed this one to your hand, O Lord. Perfect their salvation in the mighty name of Jesus. Redeem them from sins and make them to be your children in the mighty name of Jésù Olúwa wa. In Jesus, our Ọjọ́ kan lèmi náà jáde báyìí. One day I came out like you are. Ẹ tẹ́tí yín sílẹ̀ kẹ́ gbọ́ mi. Listen to me carefully. Àwọn ọmọ kan wọ́n á gbá bọ́ọ̀lù bí. There are some that Mo ti don't lójú kan àbí méjì láàrin yín. Tẹ́ ẹ bá ti wùwà kan, tẹ́ ẹ bá ṣe tó dùn mí ní gbogbo ń tẹ́ ṣe èmi náà ti ṣe rí. Àbí I've done that before ṣùgbọ́n when tó I lọ́wọ́ was bàrà your mi age. padà mi ò lè wúlò fún ara mi débi kí God could wúlò not fún redeem yín. me and will not be able to be useful. Ta ló fẹ́ wúlò láàrin yín? Who wants to be useful among you? Ẹ dẹ̀ máa wúlò. You'll be useful Fún in the ògo name of Ọlọ́run. Jesus. For the glory Ẹ of máa God. wúlò fún ara yín. For yourself. Ẹ máa wúlò fún ìdílé yín. For your Ẹ máa wúlò fún ìlú yín. For your Ẹ máa wúlò nation. fún orílẹ̀-èdè yín. For your country. Listen to me, Nàìjíríà bàjẹ́ kó sọ ẹ̀pọ́ lọ́hùn kò ṣe yanu mọ́. Because Nigeria is corrupt does not mean that it's stopping God from performing miracles. Oníṣẹ́ ìyanu ni. It's a miracle worker. Ó yá díjú rẹ kó tẹ́wọ́ rẹ. Close your eyes Sọ pé and try Jésù to Olùgbàlà. say, Jesus, the Mo wá Savior, sọ́dọ̀ rẹ. I've come to you. Gba ọkàn mi là. Redeem my Kúrò life nínú ipá. from the Kúrò power, nínú ipá from the power àti agbára ẹ̀ṣẹ̀. and the power of sin. Jésù Olùgbàlà. Jesus, the Savior, Mo fi ọkàn mi fún ọ. I've given my life to Mo you. fi ayé mi fún I've ọ. given my life to you. Mo fi ohun gbogbo tí í ṣe tèmi fún I've ọ. given everything unto Mo you. di tìrẹ lónìí. I've become your Ràn mí lọ́wọ́ Help me láti wà nínú rẹ to be in títí dé òpin ìrìn àjò ayé mi. the rest of my life. Gbogbo ẹ̀mí, Every spirit, gbogbo agbára every power tí máa ń dá ènìyàn padà that is kúrò lẹ́yìn Jésù Kristi from the Lord Jesus Christ lórí ayé mi. over my life. Sọ agbára rẹ nù. Lose your power. Torí mo ti pinnu báyìí, I've decided. mo ti di ti Jésù. I've become Jésù ti di bàbá mi. Jesus has become my Ó ti di father. olúwa mi. Has become my Ó ti di savior. olùgbàlà mi. Has become my redeemer. Olúwa mo fẹ́ bá ọ rìn. Lord, I want to walk Ràn with mí you. lọ́wọ́. Help me. Bí ẹ ti sọ lórúkọ Jésù Kristi, kọ́lọ́run kó jẹ́ ìrànlọ́wọ́ fún ọ. Amen. Gbogbo òdì ẹ̀sìn lórúkọ Jésù kó jádànù nínú ayé yìí. Amen. Ẹ̀sìn tẹ́ èèyàn ń ṣe tí ò dá Ọlọ́run mọ̀, ẹ̀sìn ni ó padà já sí. Ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ nígbàlà. Ọ̀pọ̀lọpọ̀ kó ẹ̀sìn lérí, ayé wọn sì ń jẹrà sínú ẹ̀. Jesus. Agbára ẹ̀sìn, májàmú ẹ̀sìn, tó lè má jẹ́ kó rọ́nà lọ tààrà lójú òpó tó ti fẹsẹ̀ rẹ lé lónìí. Mo gbọ́ ègún ẹ̀sìn, gbogbo agbára ẹ̀sìn nínú ayé rẹ, ó yá kó dòkó. Amen. Ó ti pinnu lónìí, ọjọ́ kan lèmi náà jáde báyìí. Wọ́n máa pa ìyá mi lẹ́kùn gan tí n bá ti mú gbogbo ẹ̀yọ́ tán. Mọ̀ mi mọ̀ sọ pé a ní yìí ó ti wá dà báyìí. Mọ̀ ní kú olóyè ọ̀nà ó jẹun ọmọ kú. Then I was a drunkard. Ọlọ́run dẹ̀ wá tún ayé yẹn ṣe. Ọlọ́run tó tún ayé mi ṣe. Lórúkọ Jésù Kristi kó ṣe àṣepé láyé tí. Amen. In the name Yóò of dára Jesus. fún yín. Shall be well with Ọlọ́run you. yóò jẹ́ ìrànlọ́wọ́ fún God will be mi. your Jésù helper. Olúwa wa. In Jesus' Amen. name we pray. Amen. Amen. Lórúkọ Amen. Jésù In Kristi. Jesus' name. Bẹ́ẹ̀ bá ti gba Jésù tán, As èèyàn you wà have sún. accepted Jesus, Ṣé ti gbọ́? Ní gbogbo ọ̀nà, ayé yín máa nítumọ̀. always your life will be meaningful. Ẹ náwó kè, ẹ lọ bá àwọn Raise up èèyàn your yẹn. hands. So ẹ lọ bá àwọn èèyàn yẹn. Go to the right Máa hand fún yín there. fọ́ọ̀mù kan. Ẹ Give kọ you the orúkọ form. yín bẹ̀. You write your Ẹ kọ fóònù names. nọ́mbà yín bẹ̀. Your phone number. Bó o ṣe ń wò mí tó bá fẹ́ kí n wọ́ ọ wálé. You want me to visit Kọ́ wájú kọ́ ọkọ sẹ́yìn pásítọ̀
mo fẹ́ kẹ́ ẹ wá ń wálé Pastor, I want you màá to wá visit wálé me. I will tí come n bá and tẹ̀sẹ̀ visit bọ́lé you. yín If I come to your house, àlàáfíà wọ bẹ̀ nìyẹn peace ìyè wọ bẹ̀ come nìyẹn to your house. ìgbésẹ̀ tó gbé yìí ìgbésẹ̀ step ọ̀tún you ni have o taken, ọlọ́run máa it's a fi ọ́ polówó yóò fi ọ́ polówó gbòòmù dára Publicize you. for so good tó o bá things. dẹ̀ fẹ́ kọ́lọ́run kó ṣe And whatever lọ́kọ́lẹ̀ you want God ọjọ́ to kan lèmi náà jáde do, báyìí pencil it down. I came sórí out like gbogbo wọn this. bá ń tọ́lọ̀ ṣe nínú ayé mi torí pé Everything God has done in my life, mo sá kiri gan I've been wayward there. gbogbo tí ń wo ẹ̀yin kọ̀ọ̀kan tẹ́ẹ̀ nínú ayé mi kéékèèké yẹn There are little things you have ọlọ́run seen tó in lè my ṣe life. tó ju tí ń ṣe God láyé mi can tẹ́yìn do rí it yẹn better ó tún lè ṣe in tó your ju bẹ́ẹ̀ lọ life, láyé in yín your olú life. ògo ilé ìkẹyìn That yóò ju ti latter ṣáájú lọ will be more than so the latter. bó ṣe rí nìyẹn That is yóò it. dára fún yín Shall be ẹ lọ well bá with wọn kẹsàn tẹ ẹ fẹ́ Tell aláàyè what you fọ́ọ̀mù want. yẹn ẹ lọ bá wọn tó dúró And fill the yẹn so form. ẹ̀yin là ń dúró dè báyìí o We are still waiting ẹ ti for gbọ́ you. yóò dára fún yín Shall be well ẹ má with bá ń you. pàtẹ́wọ́ fún ọba àwọn Please ọba clap for the King of Kings. ẹni tó yí ní ayé wọn tí ó The tẹ̀sí àṣepé owner of their life and will perfect their case. so bàbá tí wàá padà bá fẹ́ tí bá ti padà wá afẹ́ wá gbàdúrà Now we come back for àwọn prayer. nǹkan tí Ọlọ́run dẹ̀ jẹ́ kó yé mi And what God has made me to nínú understand ìpéjọpọ̀ yìí in this gathering. I will let you know Má jẹ́ kí ẹ mọ̀. gbogbo ohun tó bá ọ débi All things that are ó following you. gbogbo yẹn lọ lórúkọ Jésù Please Kristi don't take them back again. sọ fúnra rẹ sọ pé Olúwa Lord, ọwọ́ agbára tó fi ń ṣèyanu the powerful lórúkọ hand of miracle in Olúwa fi this bá ayé mi pàdé encounter me. jẹ́mi náà kọrin tuntun Let me sing a new song. bó o ti ń sọ lórúkọ Jésù I kẹfà shall kó fìdí sing ẹ̀ múlẹ̀ and shall be established in the jẹ́ ká máa pàtẹ́wọ́ fún ọba àwọn Let's be ọba clapping for the King of Kings. Ọlọ́run tí kì í dójú ti The àwọn tó Lord ṣe that mí never lóore puts into dìde shame. lórí ẹsẹ̀ rẹ Let's up on your feet. sọ fún Ọlọ́run Let God, Ọlọ́run mú mi dúró dópin make me to stand forever. ẹ má jẹ́sẹ̀ mi ó yẹ̀ Don't allow my feet to be disarrayed. ẹ̀mí over confidence Ìgboyà níjù tàbí sí ìgboyà níjù náà. èèyàn kéèyàn máa dára rẹ̀ lójú nígbà tí ó tó nǹkan kan Ìgbéraga náà ni ó gbé rí. ìdára ẹni lójújù Overconfidence. bàbá pọ́njọ lóṣù bàbá Father, yóò dára fún yín it shall be well with you, sir. ọ̀rọ̀ kan wà tí bàbá máa ń sọ fún mi There's a statement that our father used to tell our father over here. nígbà tí a máa ríra dáadáa When we used to wọ́n máa ń see bí each mi léèrè other, question kan he used to ask me a particular question. question mi ò dáhùn rẹ̀ I've never given him the answer for the question torí bí ẹran ara máa ń gbé mi wọ̀ tí a bá ti bẹ̀rẹ̀ because I was possessed with the flesh at that time. wọ́n gbà mo jẹ̀nú ọ̀fìn ẹ̀ But when I crumble into that particular pit, oh my God, wọ́n máa sọ fún ìyàwó mi. I used to tell my spouse, Ọlọ́run ló rán bàbá wá sínú iṣẹ́ ìránṣẹ́ ìlákòókò yẹn káyé mi wọ́n bá lànà kí God did send our father into this ministry at that time. béèrè question yẹn àmọ́lé mọ́mọ́ question He yẹn. might not understand or comprehend that question at that time. The question yẹn But that question, it was prophetic. ó jẹ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tó lágbára. Bàbá ẹ ní dídàkudà. It will never become nonsense in the name of Jesus. Gbogbo tó wù kó gbé débí No matter any problem you must have brought tí here, jẹ́ ogun tàbí wàhálà. that will be the battle of your life. Kìnní kan mo fẹ́ kó dá ọ lójú. I want you to be assured of certain things. Ohun tí mò ń ṣe yìí mò ń jíṣẹ́ Olúwa ni. What I'm doing right now, I'm just giving you the message from the Lord. Kì í ṣe pé mò ń bá ọ sọ̀rọ̀ kówó lè yọ. I'm not talking to you so that I can get money from you. Ọlọ́run bá ní wàá gbowó fún mi. If God tells you to give me money, Tó bá ní gbàǹgbà ṣùgbọ́n tó bá ní mọ́ gbà wọ́n if he máa asks gbowó ẹ̀ me lọ. to collect the money, I will collect. If he refuses, take away your money. Ẹnìkan fún mi ní nǹkan ẹjọ́ kan. One Ẹni day, ẹ wá rí mi wá. somebody gave our father something one day. Ẹni tó bá jókòó tí mi wá ní kó máa gbé nǹkan yẹn lọ. Then I told the guy that sat by me to take it away. Ẹni He said, "Ah, èmi lè yẹ máa God fún ní forbid, nǹkan. I'll give you something. Nígbà wàá mú gẹ́gẹ́ wá. When you have not brought nothing, Ọlọ́run sì lè mi ò fún. and God said I should give it to Wọ́n á him. sọ fún mi nígbà ọ̀bá gbà. If you don't collect it from me, Ìṣẹ́jú rẹ ní fi fẹ́ lómi tó I bá will give tó bá another pẹ́ person. díẹ̀ mi. If you refuse to collect it from me, I will retire. Tó o bá sìn ín tọkàntọkàn, If you worship him wholeheartedly, yóò ṣe tó wú ọ fún. he will do whatever you ask from him. Ṣùgbọ́n gbọ́dọ̀ ní tẹ̀lọ́rùn o. But you must be satisfied. Kí mo náà gbọ́dọ̀ ṣe. You must be contented. Ó ní ìwà bí Ọlọ́run. That is
pẹ̀lú ìtẹ́lọ́rùn. with the satisfaction. Èrè ńlá ni. It's a great gain. Listen to me, ẹ̀yin bàbá mi, ẹ̀yin My màmá mi. fathers and my mothers Nínú Olúwa. in the Lord. Títí tó fi di 1998. Like 1988. Lẹ́kì 98. 1988. Lẹ́kì 1998. 1998. Tí a pè ní divine visitation. Pé ìbẹ̀wò láti òkè wá. Ìbẹ̀rẹ̀ ìbújáde ni. Nínú iṣẹ́ ìránṣẹ́ bàbá Adébóyè. Now it's a divine invitation. Kó tó di àkókò yẹn. Before that time, Bàbá sọ àwọn ọ̀rọ̀ kan nínú ministration wọn. Baba said certain things in his ministration. Wọ́n ní ẹni tí ò rí owó tó géètì san. Whosoever have not even have money to pay the gate. Ó wá di ẹni tó ń ra epo bàálù lẹ́ẹ̀mejì kó tó dé orílẹ̀-èdè tí ń lọ. Before he got to the nation, he was Bàbá ní ẹni tó máa ra tí ó dé pọ̀nmọ́ sínú ilé. that we make Tí àwọn àti ìyàwó àwọn máa di supervisor pọ̀nmọ́ nínú agolo. of the Wípé mọ́mì that mommy. mẹ́rìnlá ní pọ̀nmọ́ tá a kà sínú We agolo have yìí. 14 meats. Tó bá máa dé ẹjọ́ padà wá bẹ̀ ni. Then we come back there. Bàbá ní lónìí. Today, Baba said today. Mi ò kàwé mo wà London administration yẹn. Bàbá ní àwọn lè lọ síbi tí ń ti ń ta màlúù káwọn ra tó tóbi jù. But he can Nígbà tó fẹ́ buy jẹ ẹ̀dọ̀ biggest màlúù. cow because want to eat the Àwọn ọ̀dẹ̀ sọ liver wípé of the kí àwọn cow. tí ń bẹ ń bí òpin yòókù àwọn That ọ̀dẹ̀ ní mọ̀ ìpín àdánwò. the I never know that. Ṣùgbọ́n ní ìgbà kan wà wọ́n ń dé pọ̀nmọ́ máa That was the gbolo. time, Wọ́n bá fi sùúrù kún. and he had patience Gbogbo bá that, kánjú máa bọ́ sínú ewu. that whoever been too fast to get money. Ẹ̀yin big ìrẹsì problem. Ọlọ́run ẹ jẹ́ bílẹ̀ rẹ question kan ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá My mi. fathers and my mother, let me ask a question. Ògo tó dé ní àkókò tí Ọlọ́run fẹ́. The expected glory and the Àti expected ògo time of tí God. ènìyàn fi ọwọ́ ara rẹ̀ wọ́ọ̀kà. And the one that is worked out by Ṣùgbọ́n man. tí ò lo ọdún mẹ́sàn-án tó fi I does dán. not spend 9 years Àti and ògo tó pẹ́ kó tó dé. Ó dàbí ìgbà tó pẹ́ ní It's kò just pẹ́. like it's starting, but it's Àkókò not. Ọlọ́run ni. The expected time of Ògo God. tààrọ̀ ìkópẹ́ tó wá The dáadáa. expected one that is Èwo ló yẹ kí èèyàn dúró dè? which one we need to stand by? The lasting glory. Ọ̀rẹ́ mi má ṣe kánjú. Kánjú jọ Ọlọ́run rẹ lọ. Ọ̀rẹ́ mi má ṣe kánjú o. Kánjú jọ Ọlọ́run rẹ lọ. Torí pé bó o bá kánjú o, ohun tó léwu ni. Ẹ̀gbọ́n tí màmá Òjó sọ, wọ́n ní kí láǹfààní owó tó ní What's the benefit of the tí ò money you ṣe are tínú having? rẹ̀ ń dùn. And don't do what Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọ̀gá nítorí bọ́láhùn. many people have not been progressive because they are Ọlọ́run ò lè miserable. dá nǹkan gbà lọ́wọ́ ẹlòmíì. And God cannot collect certain things from Baby man, èèyàn. even rather than man. Bí Olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wà láàyè. God liveth and the Spirit liveth. Gbogbo tí ń bẹ lára rẹ̀ Everything that tó ti fi ní bò ní rògbòlò. that say you will not apply your Ọlọ́run tí glory. mo dúró dè tí ò dá má jẹ̀. God that I stand by that never breaks Ọlọ́run tí mo covenant. mú ò tí mo wú ènìyàn tí ò sì I'm dojú looking tì at mí. God, I'm not looking at man. Orúkọ Jésù Kristi gbogbo ọdún tó náà lè rán lọ kó jábọ́ lára rẹ̀. Every blocker, drop away from your body in the name of Jesus. Gbogbo ẹ̀ńtáyé rẹ̀ nílò Everything you need tó fi dókè. that will make you to be at the top. Lẹ́yìn ìpàdé ọdún ẹ̀yẹ. After this gathering, Lórúkọ Jésù ẹ̀ má kó fàálí ọlọ́run. God will deliver it to your hand in the name of Jesus. Ọmọ àgbàdo àìpẹ́ kọ́lá wọn fà ọ́ lólóore lọ́wọ́. When you pray, that benefactor, you need to pray. Ṣé tí mo ń ṣàlàyé tó yé ọ? Do you understand what I'm saying? Ẹ̀ tó mú yàn lọ́wọ́ ló lágbára lórí movement. One that has lifted you have the power over the movement. Tí n bá mú pásítọ̀ lọ́wọ́. If I'm holding the man of God, Èmi ni mo ní agbára láti maintain speed tá a lò. I have the power to maintain the speed needed. Tó o bá ní kọ́lá wọn fún ọ lólóore lọ́wọ́ tó bá lọ wọ́n wọ̀ púpọ̀. If you have prayed, I should hand you over to the Àwọn leader. olóore kan fẹ́ And kó they fẹ́. drag you anyhow. Wọ́n fẹ́ kó fẹ́ nu gbé obì ní kí ó rìsà kí ó tó